الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. نينو الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة دي الشيخ العلامة صالح ابن فوزان ابن عبد الله الفوزان حفظه الله تعالى، تي الشيخ جمال ابن فريحان الحارثي رحمه الله تعالى تي وكجا. àwọn ìbéèrè kan ní nípa ìlànà ahlùsùnà wal jama'a àti ìṣàlàyé nípa àwọn ìlànà tí ó yapa sí ìlànà ahlùsùnà wal jama'a tí Sheikh al-Fawzan tí wọ́n dáhùn nípa àwọn ìbéèrè yìí. So ní ìbéèrè ẹlẹ́kẹtàlá ń bẹ, number 13, wọ́n bi Sheikh pé hal man tasamma bis-salafi yu'tabaru mutahazziban? Ìjẹ́ ẹni tí ó bá ń sọ rẹ̀ ní sálàfí tó ń pè rẹ̀ ní sálàfí, ṣé rẹ̀ níbẹ̀ ṣe àṣà ìpè rẹ̀ níbẹ̀ partisanship náà ní rẹ̀ níbẹ̀ ń ṣe, ẹgbẹ́ ní rẹ̀ níbẹ̀ ń ṣe pé kí n máa pè rẹ̀ ní sálàfí, ṣé ó túmọ̀ sí pé èèyàn ń ṣe hizbiyya ni, èèyàn ń ṣe ẹgbẹ́ ni, tí wọ́n sọ pé ẹgbẹ́ tiwa lélẹ̀, ẹgbẹ́ tiwa, àwọn kan sọ pé ẹgbẹ́ tiwa ní tablighi, ẹgbẹ́ tiwa ní sururi, ẹgbẹ́ tiwa ní sálàfí, ṣé ìkankan náà ní gbogbo ẹ̀? àkọ́kọ́ ni pé ká lọ mọ̀ pé as-salafiyya, tí wọ́n pè kẹ́límà as-salafiyya wọ́n mú látara as-salaf. So as-salafu dání àwọn ni al-mutaqaddimuna min as-sahaba wal-qurun al-mufaddala. So àwọn tí wọ́n jẹ́ salaf òun làwọn tí wọ́n gbáwájú gẹ́gẹ́ bí àwọn sahaba àti àwọn centuries eléyìí tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tó ṣàlàyé fún wa pé àwọn centuries yìí àwọn century tí wọ́n ní ọlá ni. So tí pé aláwọ̀kọ́ náà àwọn centuries yìí náà ní century àwọn sahaba, àsìkò táwọn sahaba tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé pé century ló fi ń lọ́lá jù nínú hadith tó ní khairun nasi qarni tàbí khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé ìjọ àsìkò tó fi ń lóore jù náà ni àsìkò mi, àwọn tí wọ́n bá mi lò gbà, àwọn tí wọ́n ṣẹ̀mí lásìkò mi tí wọ́n gbà fún mi, àwọn ni wọ́n fi ń lóore jù náà yẹn. lẹ́yìn náà làwọn tí wọ́n tẹ̀lé wọn, lẹ́yìn náà ni àwọn tí wọ́n tẹ̀lé wọn. ilé wa nù hadith Imran ibn Husayn radiyallahu anhu. So tó bá ní pé salaf àwọn tí a gbà lérò òun náà ni àwọn sahaba àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. So ìtumọ̀ as-salafiyya òun ni kí ẹ máa tẹ̀lé àwọn sahaba, kí ẹ máa tẹ̀lé àwọn sahaba àtàwọn tí wọ́n bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa nínú àwọn centuries méjèèjì tó wà lẹ́yìn century àwọn sahaba, àwọn tabi'un àtàwọn tabi'u at-tabi'in. So al-Qur'an dání tabawo al-Qur'an àti sunnah sáré pé àwọn méjèèjì yìí wọ́n ń pa á láṣẹ pẹ̀lú as-salafiyya. Qur'an pa á láṣẹ pẹ̀lú salafiyya, àti mọ̀ pé salafiyya wọn ní ká máa tẹ̀lé àwọn sahaba àtàwọn ẹni rere tí wọ́n síwájú tí wọ́n wọlé àwọn sahaba. So bó wá ní Qur'an ṣe ń pa á láṣẹ pẹ̀lú salafiyya? So Allah subhanahu wa ta'ala sanu suratu at-Tawbah wani was-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها. So Allah subhanahu wa ta'ala ní àwọn ẹni ìṣíwájú, àwọn tí wọ́n gbáwájú, àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gbáwájú. So àwọn wo Ọlọ́run bá ṣàlàyé wọn pé minal muhajirina wal ansar, àwọn tí wọ́n gbà lérò wọn náà àwọn muhajirun, àwọn tí wọ́n ṣe hijra láti Makka lọ sí ìlú Madina, wal ansar àtàwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́, àwọn tí wọ́n ṣe hijra tí wọ́n ràn wọ́n lọ́wọ́, tí wọ́n gbà wọ́n láyè ní Madina. So Allah subhanahu wa ta'ala sọ pé àwọn ilé wọn làwọn tí
òun gbà lérò pẹ̀lú àwọn as-sabiquna al-awwalun. ọlọ́run bá sọ ó ní ìdí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi mẹ́ṣẹ́ wọn bí ọlọ́run bá ń sọ láti fún wa nírò pé òun ti yọ́nú sí àwọn ẹni yìí iná ni. sọ ọlọ́run bá wá fi dúró lórí àwọn ẹni yìí lásán, ọlọ́run bá dúró lórí àwọn muhajirun àtàwọn ansar lásán, àwọn sahaba kò dúró lórí wọn. wá ní pé walladhina taba'uhum bi ihsan, àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, àwọn tí wọ́n tẹ̀lé wọn lórí nǹkan tí wọ́n wà lórí ẹ̀ tí wọ́n yẹ kúrò ń bẹ̀. sọ ọlọ́run bá ní pé òun ti yọ́nú sí gbogbo wọn, àwọn náà ti yọ́nú sí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe fún wọn. sọ á rí pé pẹ̀lú àyà yìí á rí pé Allah subhanahu wa ta'ala ń ṣe wá lójú kòkòrò pẹ̀lú pé kí a jẹ́ salafiyun, ká máa rìn ní orí ìlànà tí a ń pè ní salafiyya. so ìlànà yìí òun ni ìlànà ìtumọ̀ ìlànà yìí òun náà ni pé kí ni kí ẹ máa rìn lórí ìlànà àwọn sahaba. so a dẹ̀ rí pé àyà yìí tóun náà ń pa wá láṣẹ yìí náà lélẹ̀. bákan náà àyà min Qur'an Allah subhanahu wa ta'ala ni wa man yushaqiqi ar-rasul min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira. Allahu jalla wa azza ó ní pé ẹnikẹ́ni tó bá yapa òjíṣẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí ìlànà ti wá bá, lẹ́yìn ìgbà tí ìmọ̀nà, lẹ́yìn ìgbà tí ọ̀nà mà tó ti wá bá, tí nǹkan ti clear sí pé ojú ọ̀nà ilé, ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam náà ilé. so àkọ́kọ́ nìyẹn ìlànà nabi. wa yattabi' ghayra sabilil mu'minin, tó wá ń tọ ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn olùgbàgbọ́ òdodo. so àwọn olùmọ̀ṣálà yìí pé àwọn olùgbàgbọ́ òdodo nínú àyà yìí òun làwọn sàhábà, torí pé kò sẹ́ni kankan tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo ńgbà tí àyà yìí sọ̀kalẹ̀ tó ju àwọn sàhábà náà lọ. so ẹni tí ó yapa anabi sallallahu alayhi wa sallam tó wá ń tọ ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn ẹni rẹ̀ yìí, àwọn olùgbàgbọ́ òdodo yìí, àwọn sàhábà. so ọlọ́run bá sọ pé á dáadáa ohun tí ó ṣe yìí ni, á dáadáa ìlànà tó lọ́wọ́ máa rìn yẹn ni. so ìgbẹ̀yìn rẹ̀ sì ní jahannam, iná ni irú ẹni bẹ́ẹ̀ wà. so á rí pé ayé ilé iná ń kọ́ aláṣẹ pẹ̀lú as-salafiyya, ó ń ṣe wá lójú kòkòrò pé ká máa rìn lórí ìlànà as-salafiyya. so pẹ̀lú wípé kí ni wa yattabi' ghayra sabilil mu'minin. so ẹni tó bá ń tọ ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn mu'minun, àwọn olùgbàgbọ́ òdodo, kì í ṣe mu'minun níbi òun ni pé àwọn kan tí wọ́n máa pè àpèmọ́ra yìí pé mu'mini làwọn, tí wọ́n dẹ̀ dá ìlànà kan kalẹ̀, tí wọ́n wá sọ yìí pé ẹni tí ó bá ti tẹ̀lé ìlànà wa, so òun lọ́lọ́run bá ń bá wí bí rárá. sàárì pé ọlọ́run bá kọ́ dárúkọ ànábì sallallahu alayhi wa sallam, wọ́n ní pé wa man yushaqiqi ar-rasul, ẹni tó bá yapa òjíṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala. so àwọn tí wọ́n dá ìjọ kan lẹ̀, tí wọ́n dá ẹgbẹ́ lẹ̀, tí wọ́n fi ń yapa ànábì sallallahu alayhi wa sallam, wọn lè lo àyà yìí lẹ́rìí lórí nǹkan tí wọ́n wà lórí ẹ̀, tí wọ́n máa lo against àwọn tí wọ́n bá ti wá fákọ̀, àwọn tí wọ́n bá ti support wọn lórí ohun tí wọ́n dálẹ̀, so wọn lè lo ara. so ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين tó wá ń tọ ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn mu'minun, àwọn olùgbàgbọ́ òdodo. so a rí pé lẹ́yìn pẹ̀lú àlàyé tá a ṣe síwájú pé as-salafiyya òun náà ni pé kí ni ittiba'u sabili sahaba, tàbí ká ní ittiba'u sabili mu'minin. so tó bá yẹ kó ń ta gbà lérò pẹ̀lú mu'minun níbi òun náà ni ohun tí Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú al-mu'minun nínú àyà yìí. so òun náà ni pé kí ni ìmá tẹ̀lé ìlànà àwọn sahaba ridwanullahi alayhim ajma'in. so àyà ẹlẹ́kejì lélẹ̀ tí Allahu jalla wa azza tó fi ń pa á láṣẹ pẹ̀lú as-salafiyya. ẹlẹ́kẹta ń bẹ Allah subhanahu wa ta'ala ni fa in amanu bimithli ma amantum bihi faqad اهتدوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله. فالله سبحانه وتعالى ń dájọ́ ọ̀rọ̀ yìí kọ àwọn sàhábà, wọ́n ní pé tí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí tó bá nígbàgbọ́ pẹ̀lú orun tẹ́yìn náà nígbàgbọ́ sí faqad ihtadaw, wọ́n ti mọ̀nà, orí ọ̀nà mẹ́yìn náà ni wọ́n wà. táwọn èèyàn tó bá nígbàgbọ́ irú gbàgbọ́ tí ẹ̀yin sàhábà ní, ẹgbẹ́ Ọlọ́run bá gbọ́ lódodo,
ẹgbà Nabi sallallahu alayhi wa sallam gbà so ẹ fi la ilaha illallah ìtumọ̀ rẹ̀ àtàwọn muqtadayat ẹ fi rinlẹ̀ muhammadun rasulullah ẹ fi wọn náà rinlẹ̀ ta'atuhu fima amar wa tasdiquhu fima akhbar wa ijtinabu ma naha anhu wa zajar wa alla yu'bada Allah illa bima shara'a so gba àwọn muqtadayat muhammad rasulullah nínú ìgbàgbọ́ pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run bá ní ẹ fi gbogbo ẹ̀rin lẹ̀ ẹ̀ ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń gbàgbọ́ tó bá fún yín ní ìrò pé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀ ní máa jà níyàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Allah subhanahu wa ta'ala wọ́n ní pé irú gbàgbọ́ tẹ̀yìn sàhábà ní tí àwọn tó ń bẹ lẹ́yìn yìí táwọn náà bá fi lè ní irú gbàgbọ́ báyìí faqad ihtadaw wọ́n ti mana ọlọ́wà ní fa in tawallaw tó ń bá wá sọ pé àwọn ní nírú gbàgbọ́ yìí tó bá ní pé gbàgbọ́ mi làwọn ní àwọn onítọ́ ìlànà ẹ̀yìn sàhábà fa innama hum fi shiqaq so inú ìyapa iná ni wọ́n wà inú ìyapa iná ni irú àwọn èèyàn báyìí iná ni wọ́n wà sọ́ọ́rí pé àyà yìí náà tó ń ṣe wá lójú kòkòrò lórí pé kí ni ká máa tẹ̀lé as-salafiyya ká máa tẹ̀lé ìlànà àwọn sàhábà so bákan náà nabi sallallahu alayhi wa alihi wa sallam ó sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di tamassaku biha wa 'addu 'alayha bin nawajidh anabi sallallahu alayhi wa sallam ẹni pé sunna mi dọ́wọ́ yín ìlànà mi anabi dọ́wọ́ yín yẹn pé ọ̀ranyàn iná ní kẹ́ máa tẹ̀lé ìlànà mi anabi àti ìlànà àwọn àrólé mi àwọn al-khulafa ar-rashidun àwọn àrólé mi anabi àwọn ẹni ìmọ̀nà so anabi sallallahu alayhi wa sallam ó ń pa aláṣẹ ń bi hadith yìí wípé kí a máa tẹ̀lé ìlànà àwọn sàhábà so eléyìí kì í ṣe pé a máa sọ pé àṣẹ tí anabi pa ń bì ó kàn pàṣẹ láti fi tọ́ asọ́nà lásán ni kì í pé ìyẹn pé a kàn sọ pé anabi advice wa lásán ni kì í pé ohun tó gbà lérò ni pé dandan a gbọ́dọ̀ tẹ̀lé rárá so ittiba'u sabili sahaba fardun wajib ọ̀ranyàn ni ká máa tẹ̀lé ìlànà àwọn sahaba ọ̀ranyàn kan lélẹ̀ nínú ẹ̀sìn wa ọ̀ranyàn gẹ́gẹ́ bá ṣe rí nínú hadith náà bá ṣe rí nínú àyà tí ó ṣíwájú náà so ẹni tí ó bá tẹ̀lé ìlànà àwọn sahaba irú ẹni bẹ́ẹ̀ kò sí ní ojú ọ̀nà eléyìí tí ó tọ́ ọ̀ranyàn iná ní kí a tẹ̀lé ìlànà àwọn sàhábà láti jẹ́ mùsùlùmí òdodo tó túmọ̀ sí pé gbogbo mùsùlùmí ló yẹ kó máa rìn lórí ìlànà sàlàfíyà gbogbo mùsùlùmí pátá náà ló yẹ kó máa rìn lórí ìlànà sàlàfíyà ṣùgbọ́n bí Allah subhanahu wa ta'ala bó ṣe kádàrá pé nǹkan ó ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó fún wa nírò pé àwọn yahud wọ́n kú sí ọ̀nà 71 bákan náà nasara wọ́n kú sí 72 ó wá ní ìjọ ohun yìí àwọn náà pín sí 73 ó wá ní kulluha fi nnar illa wahida gbogbo ìjọ yìí pátá ni wọ́n wọ̀nà àyàfi ọ̀yọ̀kan ìjọ kan so anabi sallallahu alayhi wa sallam ó yọ ìlànà kan kúrò nínú àwọn ìlànà 73 ó yọ kúrò ńbẹ̀ eléyìí tí í ṣe ìlànà àwọn ànábì ìlànà àwọn sàhábà rẹ̀ àti ìlànà àwọn tí wọ́n bá tẹ̀lé wọn pẹ̀lú òdodo so ànábì sallallahu alayhi wa sallam ó ṣàlàyé nínú hadith kan wọ́n ní pé àwọn wáhídà yìí táwọn ní báwọn ìjọ yìí wọná òun náà ni àwọn aljama'a àwọn ìjọ kan tí pé wọ́n dúró wọ́n panupọ̀ lórí òdodo wọ́n wà lórí òdodo so nínú hadith mi anabi yẹn jama'a yìí wọ́n ní pé kí ni man kana ala mithli ma ana alayhi wa ashabi al-yawm òun lẹ́nu tó bá wà lórí irú tí mo wà lórí ẹ̀ lónìí àti àwọn sàhábà mi so tó ń túmọ̀ sí pé anabi sallallahu alayhi wa sallam nínú hadith yìí náà ó ń ṣe wá lójú kòkòrò pẹ̀lú pé kí ni ìmọ̀ rìn lórí as-salafiyya ìlànà àwọn sàhábà ridwanullahi alayhim so káwáka ìdáhùn Sheikh Salih Al-Fawzan hafidhahullahu ta'ala wọ́n bí wọ́n pé ṣé ẹni tó bá ń pè rẹ̀ ní sálàfí àti mọ̀túnmọ̀ sálàfí nísìn àtúmọ̀túnmọ̀ yí pé kí ẹ jẹ́ àtúmọ̀túnmọ̀ sálàfíyà àti ìtumọ̀ as-salafiyya
so tí wọ́n bá fẹ́ fi rẹ̀ ìtì sí sàlàfíyà yẹn iná ni ó máa jẹ́ sàlàfí tí wọ́n fẹ́ ascribe ara èèyàn sí sàlàfíyà yìí yóò máa jẹ́ sàlàfí. So a ti mọ ìdájọ́ ká tẹ̀lé ìlànà sàlàfíyà pé ọ̀ràn yẹn lélẹ̀. Ok, ṣé ká máa pera wa ní sàlàfí láti fi indicate ara wa wípé ìlànà yìí là wà ń tẹ̀lé, ṣé ẹgbẹ́ ni, ṣé ohun tí ò dá ni, ṣé ohun tí a wá fẹ́ mọ̀ bí ìdáhùn yìí náà lélẹ̀. الشيخ ونقول التسمي بالسلفية إذا كان حقيقة لا بأس به، أما إذا كان مجرد دعوى فإنه لا يجوز له أن يتسمى بالسلفية وهو على غير منهج السلف. شيخني كما قيل سلفية كما في تاريخ سلفية pẹ̀lú pé ó máa sọ pé sàlàfí ni mí ana salafiyun. So sheikhuni idha kana haqiqa la ba'sa bihi, tó bá yẹ pé òdodo ni wípé ẹni yìí ń rìn lórí ìlànà sàlàfíyà lódodo gẹ́gẹ́ bá ṣàlàyé síwájú, so àfáà ni pé kò sí láìfí ń bẹ̀, kò sí láìfí kankan níbẹ̀. sheikh wa ni ṣùgbọ́n tó bá jẹ́ pé àpèmára lásán lélẹ́yìí kí ẹ kàn ń pàpèmára lé pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tó ń pàpèmára yìí gan àwò dáadáa rí pé eléyìí jìnnà sí sàlàfíyà, bíi kí Sufi kó máa pè rẹ̀ ní sàlàfí kó máa sọ pé ìlànà táwọn rìn ìlànà sàlàfíyà ni, àbí bíi kí Mudirul Markaz kó máa pè rẹ̀ ní sàlàfí, so gẹ́gẹ́ bọ́n sọ pé ahlu sunna làwọn, so ìtumọ̀ rẹ̀ náà ń pè sàlàfí làwọn, so kó máa pèrè àwọn bẹ́ẹ̀, so eléyìí ó jìnnà gan, ó jìnnà sí òdodo. So eléyìí kò tọ́ fúnra àwọn èèyàn báyìí láti máa pèrè àwọn ní sàlàfí torí pé kíni wọ́n sí lórí ìlànà sàlàf, wọ́n sí lórí ìlànà sàlàf. So sheikh wa ni fal asha'ira mathalan, so ẹ wo àwọn asha'ira lápèjúwe yaqulun, wọ́n sọ pé nahnu ahlu sunnati wal jama'a. So àwọn asha'ira wọ́n sọ pé àwọn ni ahlu sunna wal jama'a gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ lẹ́nu mudiru al-markaz na pé àwọn asha'ira àwọn ni ahlu sunna wal jama'a, àwọn asha'ira àtàwọn maturidiyya wípé àwọn ni ahlu sunna wal jama'a. So sheikh ni hadha ghayru sahih, eléyìí kò lálàáfíà, irọ́ lásán ni. لأن الذي هم عليه ليس هو منهج أهل السنة والجماعة، ليس هو منهج أهل السنة والجماعة. nítorí ìdí tá a sọ pé kò lálàáfíà kò tọ́ bí wọ́n ṣe ń ṣe àfihàn ara wọn sí ahlu sunna wọn ni pé kíni ní tí wọ́n wà lórí ẹ̀ kì í ṣe manhaju ahlu sunna ni wọ́n wà lórí ẹ̀. àwọn asha'ira wọn sí lórí manhaju ahli sunnati wal jama'a. wọ́n ní kadhalika al-mu'tazila yusammuna anfusahum bil muwahhidin, bákan náà mu'tazila àwọn náà ń pera wọn ní muwahhidun, wọ́n ń pera wọn ní muwahhidun pé àwọn làwọn ń ṣe Ọlọ́run bá láàṣọ. so eléyìí nǹkan tí ó tọ́ ni. so àpèjúwe káwá tí àwọn afáàtì wọn máa ń sọ wọ́n ní pé al-ibratu laysat bil musammayat wa innama al-ibra bil haqa'iq. so ohun tá a fẹ́ lò gangan yìí náà kọ́ ni pé orúkọ tẹ́ ń jẹ́ kì í ṣe orúkọ tẹ́ sọra yín iná la fẹ́ lò, ṣùgbọ́n kí ni nǹkan tẹ́ ń ṣe lábẹ́ orúkọ yìí gangan iná la fẹ́ lò. so kí jama'a tabligh kan pera wọn ní ahlu sunna lápèjúwe, tàbí káwọn Sufi kan pera wọn ní ahlu sunna, àwọn asha'ira kan pera wọn ní ahlu sunna salafiyun kan pera wọn bẹ́ẹ̀. so kì í ṣe orúkọ yẹn gangan la fẹ́ wò, kì í ṣe orúkọ yẹn gangan la fẹ́ wò, ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n ń ṣe lábẹ́ orúkọ yẹn gangan iná la fẹ́ wò. tó bá jẹ́ pé tabligh tí wọ́n jẹ́ ohun tí wọ́n ń ṣe lábẹ́ tí wọ́n dẹ̀ ń pàkó mọ́ra pé àwọn ni ahlu sunna, tó bá jẹ́ pé ohun tí wọ́n ń ṣe lábẹ́ ìjẹ́ tabligh wọ̀nyí òun náà ni àdádálẹ̀ eléyìí tí a mọ̀ pẹ̀lú jama'a tabligh, àbí ìjẹ́ Sufi tí a mọ̀ pẹ̀lú Sufi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná ni wọ́n ń ṣe lábẹ́ orúkọ yìí. so àwọn eléyìí tí sọ̀rọ̀ àwọn ní salafiyun tí sọ̀rọ̀ àwọn ní ahlu sunna nǹkan tí ò lálàáfíà ni, nǹkan tí ò ní àlàáfíà ni. so sheikh wa ni kullun yadda'i waslan bi Layla, kullun yadda'i waslan li Layla wa Layla la tuqirru lahum bidhaka. so eléyìí ẹsẹ̀ orin kan ni tí wọ́n a máa fi ṣàpèjúwe lọ́pọ̀lọpọ̀ wípé òǹkálukú gbogbo èèyàn ní ń sọ pé òun tan mọ́ Layla
nítorí pé Layla ó jẹ́ obìnrin tó dáa, ó jẹ́ ọmọ tó dáa. So wọn kálukú àmọ́ sọ pé èmi àjọ wà àti Layla ni o, èèyàn Layla ni mí o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe máa ṣe àfitì ara wọn sí, ẹlòmíì lè sọ pé ọkọ òun, ìyàwó òun ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wa Layla la tuqirru lahum bidhaka. Layla sì ni òun ò fi eléyìí nílẹ̀ fún wọn, kò fi eléyìí nílẹ̀ fún wọn, kò tiẹ̀ mọ̀ wọ́n rí. So bẹ́ẹ̀ náà ni Salafiyya náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa pẹ̀lú àwọn ní Salafi, wọ́n máa pẹ̀lú àwọn ní Salafi, wọ́n ní pé ìlànà Salafiyya làwọn rìn, tó jẹ́ pé Salafiyya kò dá wọn mà, Salafiyya ò mọ̀ wọn, Salafiyya ò bá wọn tán rárá. So Sheikh wa ni falladhi yaz'um annahu ala madhhabi ahli sunnah wal jama'ah yattabi'u tariqa ahli sunnati wal jama'ah wa yatruku al mukhalifin. So ẹni tó ń claim, tó ń pàkó mọ́ra pé orí madhhab, orí ìlànà ahli sunnah wal jama'ah lòun wà, so irú ẹni yìí yóò máa tẹ̀lé ìlànà ahli sunnah ni, yóò sì fi àwọn tí wọ́n yapa manhaju yìí yóò fi wọ́n lẹ̀, yóò pa wọ́n tì. Amma annahu yuridu an yajma'a bayna ad-dabb wan-nun, bayna ad-dabb wan-nun. Ṣùgbọ́n kó wá jẹ́ pé irú ẹni yìí yóò fẹ́ ṣe jámọ̀ láàrin ad-dabb àti an-nun, yóò fẹ́ kó ad-dabb àti nun papọ̀. So kí ni wọ́n gbà lérò bẹ́ẹ̀? So òun náà ni ay yajma'u bayna dawabi as-sahra wa dawabi al-bahr. So yóò kó ẹran orí pápá, àwọn ẹranko orí pápá àti àwọn ẹranko inú odò, ó fẹ́ kó wọn papọ̀ sójú kankan náà. So ẹni tó bá ṣe eléyìí, Sheikh ni fala yumkinu hadha, eléyìí kò possible ara kò rọrùn. Wọ́n ní aw yajma'u bayna an-nari wal-ma' fi kiffah, tàbí yóò tiẹ̀ kó iná àtomi sójú kan, yóò kó iná àtomi sí orí òṣùwọ̀n kankan náà. So eléyìí kò possible. Wọ́n ní fala yajtami'u ahlu sunnati wal jama'ah ma'a madhhabi al-mukhalifina lahum. So ahlu sunna wal jama'ah wọ́n yìí kójọ papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n yapa sí wọn. So ahlu sunna wà lọ́tọ̀, àwọn tí wọ́n yapa sí wọn náà, àwọn náà wà lọ́tọ̀. Àyídà wọn pọ̀. So èèyàn sì lè jẹ́ ẹni tó yapa sí lánàá ahlu sunna wal jama'ah kó máa pe àpèmọ́ra pé ahlu sunna lòun, sunni lòun, salafi lòun. So eléyìí kò possible. So Sheikh ni ahlu sunna wal jama'ah wọ́n yìí kó papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n yapa sí wọn, kal khawarij, gẹ́gẹ́ bí àwọn khawarij, wal mu'tazila àtàwọn mu'tazila, wal hizbiyyin àtàwọn hizbiyyun, àwọn ẹlẹ́gbẹ́, mimman yusammunahum al muslim al mu'asir. So àwọn hizbiyyin, àwọn lè tẹ́ pé wọ́n ń pè wọ́n nísìnyí, orúkọ tó ń pè wọ́n nísìnyí òun náà ni al muslim al mu'asir. So ìtumọ̀ al-muslim al-mu'asir yẹn ni Sheikh ni wa huwa alladhi yuridu an yajma'a dalalati ahli al-asri fi manhaj as-salaf. Òun lẹ́nu tí pé ó fẹ́ kó gbọ́ àánú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́, àwọn ìlànà àánú tó wà ní àsìkò yìí, ó fẹ́ kó wọn papọ̀ sórí manhaj as-salaf. Tẹ́ pé ó sọ pé gbogbo wọn salafi, orí salafiyya náà wọ́n wà, àti ikhwani àti tablighi àti sururi àti hizbi. So ogun apátápátá yóò kàn papọ̀ sórí manhaju salafi, yóò ní pé salafi náà ni wọ́n. Sheikh wa ni fala yuslihu akhir hadhihi al-ummah illa ma aslaha awwalaha. So kò sí nǹkan kan tó fẹ́ tún ìgbẹ̀yìn àlùmọ̀ yìí ṣe, àsìkò tá a wà yìí kò sí nǹkan kan tó fẹ́ tún ṣe àyàfi tó tún ìbẹ̀rẹ̀ àlùmọ̀ nabi sallallahu alayhi wa sallam tó tún ṣe. So eléyìí tí ṣe at-tamassuku bi manhaji salaf, ìdúró ṣinṣin pẹ̀lú manhaju as-salaf, manhaju àwọn sahaba, ìdúró ṣinṣin lórí ẹ̀. Nǹkan yìí ló tún àkọ́kọ́ àlùmọ̀ yìí ṣe, so òun náà ni ó sì tún ìgbẹ̀yìn rẹ̀ náà ṣe. Sheikh wa ni falhasil, so ní ṣókí summary, ohun tí a ń gbìyànjú láti sọ òun ni pé kí ni annahu la budda min tamyizil umur wa tamhisiha. Òun ni pé a gbọ́dọ̀ ṣe òpinya láàrin àwọn alámọ̀rí, bákan náà a gbọ́dọ̀ fọ́mọ́, tẹ́ pé a yan manhaju salaf, a yan sọ́tọ̀, manhaju àwọn tí wọ́n yapa sí wọn náà a yan wọn náà sọ́tọ̀, tẹ́ pé kò ní dàpọ̀ mọ́ra wọn. So Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní pé la aiba ala man azhara manhaj as-salaf wa intasaba ilayhi wa i'taza ilayhi
بل يجب قبول ذلك منه بالاتفاق، فإن مذهب السلف لا يكون إلا حقا. Ibn Taymiyyah ní kò sí láìfí, kò sí àléébù kankan lórí ẹni tí ó bá fi manhaju salaf, madhabu salaf, ìlànà àwọn salaf, ẹni tó bá fi hàn tó gbé jáde, wantasaba ilayhi wa'taza ilayhi, tó sì ń fi tó ascribe rẹ̀ sí manhaju salafu yìí, tó ń fara ìtì sí manhaju salafu yìí. Sheikhul Islam Ibn Taymiyyah ní pé kò sí láìfí kankan lórí irú ẹni bẹ́ẹ̀. Agbọ́dọ̀ pé ní hizbi lókun ìgbà tí májẹ̀mú eléyìí tí a kà síwájú tó bá ti pé lára rẹ̀, òun náà ní pé kíni, kó jẹ́ pé òdodo ni ó wà lórí madhabu náà, òdodo lẹni náà rìn lórí madhabu salaf. So irú ẹni bẹ́ẹ̀ agbọ́dọ̀ pé ní, agbọ́dọ̀ sọ pé, agbọ́dọ̀ máa fàlébù kan táwa sọ pé ẹlẹ́gbẹ́ ni, táwa sọ pé ẹlẹ́gbẹ́ ni òun náà ń rìn ìlànà, àwọn ìlànà tí ò dáa ni. So eléyìí kò tọ́. So Sheikh ni Ibn Taymiyyah ni kò sí láìfí lórí irú ẹni bẹ́ẹ̀, bal yajibu qabulu dhalika minhu bil ittifaq. So bí kìí ṣe pé ọ̀ràn yẹn ni ká gba ìṣàfihàn rẹ̀ sí sàlàfíyà tó ń ṣàfihàn rẹ̀ yẹn, ọ̀ràn yẹn ni ká gbà lọ́wọ́ rẹ̀ bil ittifaq, pẹ̀lú àpẹnupọ̀ àwọn olùmọ̀. So èyí tó ń túmọ̀ sí pé àwọn olùmọ̀ panupọ̀ lórí pé kí ni ọ̀ràn yẹn ni kí, lórí pé ó tọ́ kí yẹn fa rẹ̀ tì. So àwọn olùmọ̀ panupọ̀ lórí pé ó tọ́ kí yẹn ṣe àfihàn rẹ̀ yẹn sí madhabu salaf, sísọ jẹ́ pé ọ̀ràn yẹn ni ká máa rìn lórí ẹ̀. So ṣíṣe àfihàn ara wa sórí ẹ̀ yẹn ṣe nǹkan tí ó tọ́ ni, kò sí láìfí ń bẹ̀. Wọ́n ní fa inna madhhab as-salaf la yakunu illa haqqan. So torí pé madhabu salaf yìí kò lè jẹ́ nǹkan kan bí kìí ṣe òdodo. So ká parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Ibn Baz rahimahullahu ta'ala. wọ́n ní pé ma taqulu fi man tasamma bis-salafi wal-athari hal hiya tazkiyah. Kí ni nǹkan tí ẹ fẹ́ sọ fún wa ẹ̀yin olùmọ̀ wa yìí, Sheikh Ibn Baz, nípa ẹni tí ó ń pera rẹ̀ ní as-salafi tàbí al-athari? So ẹni tó ń pera rẹ̀ ní salafi àbí athari, kí ni nǹkan tí ẹ fẹ́ sọ nípa rẹ̀ níbẹ̀? Ṣé tazkiyah lélẹ̀, ṣé ìfọ̀rọ̀ ẹni mọ́ iná nìkan yìí? So a ti mọ̀ pé salafi òun náà ní pé kíni, kí ẹ máa fi rẹ̀ tì sí ìlànà àwọn salaf. Athari òun náà ní kí ẹ máa fi rẹ̀ tì sí athar, ìyẹn ìlànà àwọn salaf iná ni. Torí pé nínú orúkọ tí àwọn salaf tí wọ́n jẹ́ òun náà ni ahlul athar, ahlu al-athar, àwọn tó pé ẹ̀rí hadith annabi sallallahu alaihi wa sallam làwọn máa ń fi ṣẹ̀sìn pẹ̀lú al-Qur'an. Wọn ní máa mú Qur'an kan máa fi làákàyè wọn kan máa fi tu, àwọn yẹn fi làákàyè wọn tó Qur'an. Athar iná wọn fi máa ń tu ẹ̀rí láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wa sallam, hadith annabi, ọ̀rọ̀ àwọn sahaba, iná làwọn eléyìí náà fi máa ń tu al-Qur'an. So torí àwọn ṣe ń kún wọn ní ahlu as-sunna tàbí ahlul hadith wal-athar, ahlul hadith wal-athar. So àwọn tí wọ́n ń lo hadith annabi àti atharu àwọn sahaba. So àwọn kì í lo ọpọlọ wọn láti fi ṣe ẹ̀sìn. So wọ́n bi Sheikh Ibn Baz rahimahullahu ta'ala pé ẹni tó bá ń pera rẹ̀ ní salafi tàbí athari, ṣé tazkiyah ni, àti pé kí ni nǹkan tá fẹ́ sọ fún wa nípa nǹkan yìí? Fa ajaba samahatuhu rahimahullah. So Sheikh wa dáhùn pé idha kana sadiqan annahu athariyun aw annahu salafiyyun la ba's. Tó bá yẹ pé ẹni yìí olódodo ni, tó yẹ pé lóòótọ́ irú ẹni yìí athari ní tóótọ́, salafi ní tóótọ́, yẹn pé ó ń rìn ìlànà àwọn salaf ní tóótọ́. So tó bá yẹ pé òótọ́ iná lórí ìlànà àwọn salaf, Sheikh ní la ba's, kò sí láìfí ń bẹ̀, kò sí láìfí ń bi eléyìí. Wọ́n ní mithlu ma kana salaf yaqul, wọ́n ní gẹ́gẹ́ bí àwọn salaf bí wọ́n ṣe máa ń sọ, yẹn pé àwọn tí wọ́n síwájú bí wọ́n ṣe máa ń sọ wípé fulanun salafi. So wọ́n túmọ̀ sí pé kí ṣe àsìkò wa yìí nìkan bẹ̀rẹ̀, àwọn salaf náà máa sọ wípé lágbájá o salafi ni, fulanun athari, so lágbájá o athari ni. Tazkiyatun la budda minha. So tazkiyah kan eléyìí, ìṣàfọ̀mọ́ kan eléyìí tó pé à ń bùkátà sí, èèyàn gbọ́dọ̀ má ṣe,
tazkiyatun wajiba sheikh ní tazkiya kan eléyìí tó pé ọ̀ranyàn ni ìṣàfọ̀mọ́ kan tó jẹ́ ọ̀ranyàn ni láti fọ̀rọ̀ èèyàn mọ́ kúrò níbi ìlànà tó yapa sí ìlànà àwọn salaf torí pé téèyàn bá ṣe léyìí wọ́n lè máa sìyàn mú fún àwọn tí wọ́n kì í ṣe tí wọ́n sí lórí manhajú as-salaf so àárí pé ó clear nínú ọ̀rọ̀ Sheikh Ibn Baz rahimahullahu ta'ala wípé kíni wípé àwọn salaf àwọn náà máa pera wọn ní orúkọ yìí so Sheikh Bakr Abu Zayd rahimahullahu ta'ala nínú tírà àwọn Hilyatu Talib al-Ilm ibẹ̀ ni wọ́n ti sọ gbólóhùn eléyìí tí ó gbajúmọ̀ pé kun salafiyyan ala jadda fúngbà tí wọ́n ń ṣe nasiha fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ tírà náà fún gẹ́gẹ́ bí irú wáyé wọ́n ní pé kun salafiyyan ala jadda jẹ́ salafi tí ó serious be a serious salafi be a serious salafi kun salafiyyan ala jadda so jẹ́ salafi tí ó dúró dédé nasiha Sheikh Bakr Abu Zayd náà ilayhi rahimahullahu ta'ala so tí gbólóhùn yìí ó wá padà di orúkọ fún tírà kan tí Sheikh Abdulsalam As-Suhaimi hafidhahullahu ta'ala tí wọ́n kọ tí wọ́n sọ ní kun salafiyyan ala jadda so bákan náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sheikh sọ wípé àwọn salaf wọ́n máa pera wọn ní orúkọ yìí wọ́n máa pera wọn ní salafi athari so eléyìí wà nínú Mu'jam ash-Shuyukh ti al-Imam al-Dhahabi rahimahullahu ta'ala so al-Imam al-Dhahabi náà ọmọ kéwú Ibn Taymiyyah so adà ti rí wípé Ibn Taymiyyah ní pé kò sí láì fi ń bi nǹkan yìí kí ẹ máa pè rẹ̀ ní salafi kí ẹ máa ṣe àfitì sí àwọn salaf kò sí láì fi ń bẹ̀ so al-Imam al-Dhahabi rahimahullahu ta'ala wà mú wà nínú biography Muhammad ibn Muhammad al-Bahrani rahimahullahu ta'ala ó ní pé ẹni yìí wa kana dayyinan khayran salafiyyan ó ní pé Muhammad ibn Muhammad al-Bahrani ó ní pé kana dayyinan khayran salafiyyan ó ní pé ẹni yìí ó jẹ́ ẹni tí ó máa ń ṣẹ̀sìn dáadáa ó sì jẹ́ ní ire ó sì jẹ́ salafi ẹni yìí ó jẹ́ salafi so bákan náà ó tún sọ nínú tarjama ẹlòmí biography ẹlòmí Ahmad ibn Nu'man ibn Na'ma al-Maqdisi ó sọ nínú biography tiẹ̀ ó ní pé wa kana ala aqidati salaf wa kana ala aqidati salaf ó ní pé ẹni tí mò ń kọ ìtàn rẹ̀ yìí irú ẹni yìí ó wà lórí àkídà àwọn salaf orí àkídà àwọn salaf iná ló wà ẹni bí àkídà àwọn sahaba àtàwọn tí wọ́n tẹ̀lé wọn lórí dáadáa so wallahu ta'ala a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh